kò sẹ́jẹ̀ Jésù kankan lórí òkè Káfárì àṣírí fẹ́ tú òkú díẹ̀ ń sìn wọ́n fi ń tàn wá jẹ wọ́n ní Jésù ń bọ̀ gbogbo wa pátápátá olóògùn ni wá oníṣẹ̀ṣe ni wá. ẹ̀mí àwọn wòlíì. bàbá ṣe bórin ipa kíni. ó pọ̀. ṣé wòlíì tó wá sọ̀dọ̀ ṣé wòlíì tá à ń kó fá fún. ṣé olùṣàgùtà tá à ń wẹ̀ lórí èṣù olùṣàgùtà tó ń bọ̀ ògún tó ní kí ṣọ́ọ̀ṣì bá lékún. mi lọ ṣọ́ọ̀ṣì kan láìpẹ́ tí mo lọ rin afàrò mọ́ ṣọ́ọ̀ṣì ni. kí ló ń gbé láfàrò. ṣebí kí ṣọ́ọ̀ṣì lékún ni tábà ti ṣe wọ́n náà ránṣẹ́ Olúwa lọ́wọ́. ẹ dúró bàbá gbóhùn kan tẹ̀ ń sọ yìí ṣé ẹ kàn ń sọ lórí. ẹ mọ̀ pé babaláwo ò kì í post bí àwọn ṣe ń post. tí wọ́n bá ti mọ̀ pé wọ́n lè bá wa jà tí wọ́n lè fèsì wa kàn jẹ́ káwa náà mọ̀ post sẹ́wọ̀n pé kò sí ìsọjí táwọn ṣe táwọn ò ní post. bẹ́ẹ̀ yẹn bá wá gbàdúrà lọ́dọ̀ wọn tá bá gbé ọwọ́ báyìí wọ́n ti sẹ́ẹ̀tì kámẹ́rà íńtánẹ́ẹ̀tì gbúdọ̀ gbé pé lágbájá wá gbàdúrà táwọn náà bá ti lè gbà káwa náà máa ṣe yẹn fún wọn káwa wo ibi tí ṣọ́ọ̀ṣì wà bóyá ṣọ́ọ̀ṣì ló ń exist o bóyá ìṣẹ̀ṣe ló exist káwa wo kò sí nǹkan kan o anybody tó bá ti dá ṣọ́ọ̀ṣì ẹlẹ̀ tó bá ti ń jẹun ẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ kó máa rọra fi ọwọ́ wá kó fi ọwọ́ ẹ̀ síbi tí ọwọ́ bá ń gbé torí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn people yẹn ṣẹ́ gbọ́ mi báyìí sà wọ́n good nínú àwọn wòlíì yẹn wọ́n good ọmọ ìyá wa ni wọ́n jẹ́. ok ọmọ ìyá wà nínú wọn. ọmọ ìyá wà nínú wọn ìdí nìyẹn tí àwa fi kíìpù kò sí bá a ṣe máa ṣe kinní yẹn ó máa pa àwọn kan lára. àwọn kan wà tájọ ń jẹ tájọ ń mu náà. tó dẹ̀ jẹ́ babaláwo. mo sọ fún yín èyí tájọ ń ṣògbó ní wà tó jẹ́ olùṣàgùntàn tó jẹ́ pásítọ̀ tó jẹ́ wòlíì ó wà èyí tá a kó fá fún ó wà. èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín. but kinní kan ni o bàbá. kò lè sínú àwọn ìránṣẹ́ Ọlọ́run tó wà lókè lókè o torí àwọn ìránṣẹ́ Ọlọ́run tó wà lókè ọ̀pọ̀lọpọ̀ àwọn wò wọ́n gẹ́gẹ́ bí àwòkọ́ṣe ni o. ẹ máa forúkọ ọbẹ̀ nìkan láṣìírí òun ló rè níjù ní gbogbo ìránṣẹ́ Ọlọ́run tó wà Nàìjíríà yóò gba afá ọmọ ọ̀nà báyìí. Ifá. ó gba afá tún máa ń lọ sí ìdí òòṣà ẹ̀ lọ́dọọdún kò sí ṣọ́ọ̀ṣì kò tí ì sorúkọ tó sì bo orúkọ ẹ̀ títí dòní. ó dẹ̀ gba Ifá. ṣebí wọ́n máa ń wo fídíò mi kí wọ́n sọ pé irọ́ ẹ pé kánnakánná jáde o ẹ jẹ́ ká jọ tú ṣé àpé mo sọ̀rọ̀ kan fún yín mo ní wọn ò lè jáde ìdí ni wípé tá a bá jọ pàdéra wa ń sìn ó láwọn gbólóhùn kan tá a bá sọ wà ní sọ̀rọ̀ níta wọn ní ká wọlé ìgbà tá a bá máa wọlé inú ilé láti parí ọ̀rọ̀ yẹn ṣé ti gbọ́ mi àìmọye àfáà táwa kó fá fún. kọ́nàkọ́nà mo ti rí fídíò ẹ inú mi dẹ̀ dùn láti mọ̀ ẹ́ fídíò náà ló jẹ́ kí n mọ̀ ẹ́ ó dẹ̀ dà bẹ́ẹ̀ kọ́nàkọ́nà mo wá challenge ẹ báyìí orúkọ mi ni àṣẹ òní tó ní wò. mo ń bọ̀ wòlíì kó tó di pé ẹ dá kọ́nàkọ́nà lóhùn gbogbo àwa tá a dìjọ wà lórí ìkànnì táwọn fídíò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí àtẹ̀yìn tẹ́ tún máa wò mo rò pé ẹ gbọ́ ohun tí kọ́nàkọ́nà sọ ó tú àṣírí kan ṣùgbọ́n àìtí rí ẹ̀rí àti lè fìdí ẹ̀ múlẹ̀ ó ní ìránṣẹ́ Ọlọ́run tí orúkọ ẹ̀ tó pọ̀ jù tó ga jù ní orílẹ̀-èdè yìí ó lóun ṣẹ́fá fún bákan náà àwọn ṣe òrìṣà fún tó lọ ń bọ lọ́dọọdún ẹjọ́ ta ni ìránṣẹ́ Ọlọ́run tórúkọ ẹ̀ ga jù nínú àwọn ìránṣẹ́ Ọlọ́run lórílẹ̀‐èdè yìí èwo lẹ́yìn mọ̀ tó jẹ́ àti pé ṣóhun tó sọ yìí ṣé ó lè jẹ́ òtítọ́ àwọn èèyàn ṣá pẹ̀lú irọ́ àti èké wọ́n ṣáà máa ń fẹ́ fa irun iwájú pọ̀ mọ́ tìpàkọ́ ọdún omi sọ wípé kò sí ìránṣẹ́ Ọlọ́run o tí ó ṣe àwọn nǹkan tó kà kalẹ̀ yìí o àmọ́ tí ó bá máa wá rí bẹ́ẹ̀ iṣẹ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run pè lótìtọ́ àti lódodo ni àbí àwọn tí ìkún wọn tó pè wọ́n ṣùgbọ́n ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù ẹ jẹ́ ń fi àṣẹ sílẹ̀ fún wòlíì àṣẹ òní wọ́n torí wọ́n dá kọ́nàkọ́nà lóhùn wọ́n dẹ̀ tún challenge ẹ̀ kí ni èsì tí wọ́n fi fún kí ni challenge tí wọ́n fún ẹ jẹ́ ká gbọ́ kẹ́yìn náà kẹ́ dá sí nígbà tí fídíò yìí tó bá parí tán ẹ ṣe ó yá bàbá. ìránṣẹ́ Ọlọ́run ni mí challenge tí mo wá fún ẹni pé number one ó sọ wípé àwọn pásítọ̀ àwọn máa ń post ẹ̀yin ò lè post níbi wọ́n ṣe ń post sórí social media àwọn pásítọ̀ tẹ ṣẹ́fá fún tí wọ́n ń bọ Ṣàngó lọ́dọ̀ yín tó ń bògún tí ẹ lọ bá rí Awórọ̀mọ́ church kọ́nàkọ́nà tó o bá gbé orúkọ wọn jáde olórí òpùrọ̀ ni ẹ. kì í ṣe wọ́n nìkan ni mo pè níjà o kì í ṣe wọ́n nìkan ni mo challenge gbogbo àwọn babaláwo tí wọ́n sọ wípé àwọn pásítọ̀
àwọn ìránṣẹ́ Ọlọ́run àwọn wòlíì wa ń gba agbára lọ́dọ̀ wọn. Mo challenge yín tẹ́ ẹ bá ti lè paste orúkọ wọn, fọ́tò wọn, fún nọ́mbà wọn, àdírẹ́sì wọn, orúkọ iléeṣẹ́ ìránṣẹ́ wọn, òpùrọ́ ni gbogbo yín. Mo fẹ́ kí o gbé orúkọ wọn jáde. Àwa ìránṣẹ́ Ọlọ́run challenge ẹ, àwọn ọmọ lẹ́yìn Kristi challenge ẹ lẹ́nìí. Gbé orúkọ àwọn pásítọ̀ yẹn jáde, a fẹ́ rí wọn. Tó bá pò tọ́ ló ń sọ, òpùrọ́ ni gbogbo yín, òpùrọ́ àtẹ̀yìn àti gbogbo rọ́dọ̀nàdọ̀ tẹ pè ní fátẹ̀ǹkóká, òpùrọ́ ni yín. Tó bá jẹ́ wípé òdodo ní tó sọ wípé nítòótọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run kan wà. Number 1, mo challenge ẹ, orúkọ wọn, church wọn, àwòrán wọn, fọ́tò wọn àti evidence pé wọ́n wá ṣẹ́fà lọ́dọ̀ ẹ, gbé sórí social media. Mo fún ẹ ní 7 days as a challenge. Tó o bá gbé sórí social media, èmi á wá gbé àwọn babaláwo bíi tiẹ̀, àwọn oníṣègùn bíi ti tiẹ̀, màá gbé wọn jáde sórí social media fún ẹ. Àwọn tí wọ́n fi ayé wọn fún Kristi, tí wọ́n dìde ìránṣẹ́ Ọlọ́run lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ mi, tí wọ́n ti kúrò nínú irọ́ tẹ̀ ń gbé ká tẹ̀ pè nífà, tí wọ́n ti kúrò nínú ẹ̀tàn tẹ̀ gbé lọ́wọ́ tẹ̀ pè lógún, tí wọ́n ti kúrò nínú gbogbo tẹ̀ kó lọ́wọ́ tẹ̀ pè ní ògùn. Àwọn àjẹ́ ògbójú àjẹ́ gidi, àwọn babaláwo gidi, àwọn èmèrè gidi, àwọn tí wọ́n bẹ́ẹ̀ bọ́ra jẹ, tí wọ́n bẹ́ẹ̀ bọ́ra mu, tí Olúwa ti lò wá fún, tí wọ́n ti fi ayé wọn fún Jésù, èmi náà kó wọn jáde fún ẹ. Àwọn àṣepa nílẹ̀ Ìjẹ̀ṣà ń bí báyìí, màá kó wọn jáde fún ẹ. Tó bá lè gbé wọn jáde within 7 days, mo challenge ẹ. Mo tún sọ, mo challenge ẹ kànnàkànnà. Tó bá lè present wọn within now and 7 days, èyí ní 4th July, mo fún ẹ 5, 6, 7, 8, 9, 10, 11 títí 11th, màá dòde on the 12th. Tí mi ò bá rí wọn lórí social media, á jẹ́ pé òpùrọ́ ni ẹ́. Gbogbo àwọn tó ń tẹ̀lé ẹ gbọ́dọ̀ rí ẹ gẹ́gẹ́ bí òpùrọ́, gbé wọn jáde. Ó ní àwọn kan wà, ẹnìkan wà tó jẹ́ wípé olórúkọ jù ní gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run lórílẹ̀‐èdè yìí. Gbogbo àná làdẹ̀mẹ́ tó olórúkọ jù ní gbogbo ìránṣẹ́ Ọlọ́run lórílẹ̀‐èdè yìí. Tó o bá ti lè, ó ní ó ṣẹ́fà, ó dẹ̀ ń lọ bògún ẹ̀. Tó o bá ti lè gbórúkọ ń tàn jáde àti fátọ́sẹ́ àti ẹ̀rí evidence, court evidence, yí pé ń tòótọ́ ó ṣẹ́fà, pé ń tòótọ́ ó bọ Ògún, ó dẹ̀ gbórúkọ ẹ̀ síta. Tó o bá ti lè ṣe léyìí, á jẹ́ wípé òkè sọmọ ọkọ. Tó bá fẹ́ proof ọmọ ọkọ ni ẹ́, tó dẹ̀ fẹ́ proof pé òótọ́ ló ń sọ, tó fẹ́ proof pé òpùrọ́ ni ẹ́, tó fẹ́ proof pé o kì í ṣòpùrọ́, gbé orúkọ wọn síta, gbé ẹ̀rí jáde pé wọ́n ṣe bẹ́ẹ̀. Èyí tí ẹ bà Kírísítẹ́nì jẹ́ ti tó, èyí tí ẹ bà orúkọ Kristi jẹ́ ti tó. Bẹ́ẹ̀ ni ó sọ pé Jésù òpùrọ́ ni, Jésù parọ́ tó pọ̀. Ìwọ gan ló lórí òpùrọ́, nítorí gbogbo tí Jésù ṣe nínú Bíbélì, tó ṣe ní ìgbà ayé ẹ̀ tán kọ sínú Bíbélì. Gbọ́, ó wà ní àkọọ́lẹ̀, àwọn ẹ̀rí ẹ̀ sì wà ní ibi tí ó ti ṣe títí di bí a ṣe ń sọ̀rọ̀ yìí. Ẹ̀rí ẹ̀ sì wà ní ibẹ̀, ibojì Lásárù sì wà ní ibẹ̀, àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí ó wà ní ibẹ̀ tá a lè fẹnubá. Sọ bí ifá yín ṣe rìn, bó ní ifá yín ṣe délé ayé, bó ní ifá yín ṣe bẹ̀rẹ̀, bó náà ṣe ṣẹ̀ṣẹ̀ ifá yín, bọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ ifá. Ẹ̀yin àtàwọn tẹ́ ìdíjọ́ ń purọ́ tọ́ra yín, ẹ máa purọ́ tọ́ra yín. Àwọn ìránṣẹ́ Ọlọ́run tẹ́ bá ṣe fún ẹgbẹ́ jáde, àwa náà fẹ́ mọ̀ wọ́n. Màá máa retí èsì ẹ láàrin èní sí ọjọ́ méje. Ó sọ wípé àwọn ọmọ ìyá yín, àwọn pásítọ̀ tó dáa, àwọn ọmọ ìyá yín, torí pé àwọn kan ti ń ṣe pásítọ̀, wọ́n wá bẹ́ẹ̀ wọ́n pera wọn ní pásítọ̀, wọ́n náà sọ́n sì pé ní àwọn ọmọ ìyá ẹ̀ ni wọ́n. Àwọn yẹn ò kì í ṣe pásítọ̀. Ìgbà tí Ifá kọ̀ tí ó gbé wọn, Ṣàngó kọ̀ kò gbé wọn, Ọya kọ̀ kò gbé wọn, Ògún ò gbé wọn, iṣẹ́ awo ò gbé wọn, gbogbo ìṣègùn ò gbé wọn. Wọ́n wá wò pé ibo làwọn ti lè máa purọ́ jẹun, wọ́n fi sí ìlànà ti Jésù. Wọ́n ti mọ̀ pé táwọn bá fi ọ̀rọ̀ pásítọ̀ purọ́, àwọn èèyàn ń wá ìgbàlà, wọ́n á rí wọn gẹ́gẹ́ bí ẹni ìgbàlà. Tó gbà tó yẹ pé àwọn náà afọ́jú ni wọ́n, afọ́jú lọ́pọ̀lọpọ̀ tó pera ẹ̀ ní Kírísítẹ́nì. Wọn ò wo ẹni tí wọ́n ń tẹ̀lé, wọn ka Bíbélì, wọn sì wà wọn tó ń tẹ̀lé. Àwọn tó pè lọ́mọ ìyá ẹ̀ yẹn, tó ní ọmọ ìyá ẹ̀ ni wọ́n, afọ́jú kan náà bíi tiẹ̀ ni wọ́n, tí wọ́n pera wọn ní pásítọ̀. Torí tó bá jẹ́ pásítọ̀ ni wọn ò ní wá ṣe fá. Tó àwọn tó pè lọ́mọ ìyá ẹ̀ ló ń ṣe ìṣègùn, àwọn yẹn ò kì í ṣe pásítọ̀. Kànnàkànnà, àwọn yẹn ò kì í ṣe pásítọ̀. Àwọn ọmọ ìyá ẹ̀ ló pè wọ́n nínú iṣẹ́ ìṣègùn tẹ́ ń ṣe, tẹ́ kó lọ́wọ́.
náà àwọn tó jẹ́ ojúlówó ìránṣẹ́ Ọlọ́run kì í sọmọ yẹ àwọn tí ebi ń pa tí Ọlọ́run ò pè, àwọn tí ebi ń pa tí kò sí ìpè lọ́wọ́ wọn, àwọn tí ebi ń pa tí wọn ò mọ̀nà àbáyọ, àwọn yẹn gangan ló pè lọ́mọ yẹ tí wọ́n wá wò pé kó ní àwọn fẹ́ ṣe wọ́n wá tó ẹ wá lọ́ọ́ rí nǹkan bọ̀ kíní fún wọn. Gbogbo yín láṣìírí yín máa tú. Gbogbo ẹ̀yin tẹ́ pera yín ní pásọ̀ tọ́lọ́run ò pè tẹ́ lọ́ ń bá irú àwọn babaláwo yìí, gbogbo yín ní àṣírí yín máa tú. Gbogbo bí tẹ́ bá pè ní chọ́ọ̀chì lóyìn máa padà wú koríko. Gbogbo àwọn àgùntàn Ọlọ́run tí ẹ̀ ń tàn jẹ pátápátá ni Olúwa máa túlẹ̀ lọ́wọ́ yín. Ẹ̀yin ènìyàn náà tẹ́ ń tẹ̀lé irú àwọn tí wọ́n pera wọn. Bíbélì sọ pé nípa èso wọn la fi mọ̀ wọ́n. Ẹnikẹ́ni tó bá ti fi ojú ọ̀nà ìgbàlà hàn ẹ́ tí ó wàásù ilé ológo fún ẹ tí wọn náà sì ń tẹ̀lé jẹ́ pé iṣẹ́ àmì iṣẹ́ ìyanu ìfẹ́k ló ń wá kiri tí wọ́n fi ń tàn yín jẹ tí ó sì gbàlà nínú ilé ìjọsìn tó ń lọ tó o dẹ̀ kúrò níbẹ̀ ó rí wípé wọn ò fọ̀nà gbàlà hàn ẹ́ wọ́n purọ́ tọ̀ ẹ́ ìran ló ń wá kiri tó ti rí wọn báyìí àwọn rèé o ó ti ní àwọn ọmọ ìyá àwọn ló ń ṣe pásítọ̀ babaláwo làwọn tó ń ṣe pásítọ̀ ìtò bá ti àwọn tó bá jẹ́ ojúlówó tó mọ̀ pé pásítọ̀ tó o bá lè gborúkọ wọn síta kànnàkànnà á jẹ́ pé o kì í sọmọ kọ á jẹ́ pé baba ńlá òpùrọ́ ni ẹ gbé wọn síta fẹ́ rí wọn o fẹ́ rí gbogbo wọn. Thank you. Ẹ ṣeun wòlíì ìpè yín ò ní bàjẹ́ gbogbo àtàdìjọ wo fídíò yìí lórúkọ Jésù ètò ayé wa ò ní dojúrú. Bàbá wòlíì àṣẹ òní wọ́n ti dá kọ́nàkọ́nà wọ́n ti dá lóhùn èsì tí bàbá fún báwo lẹ ṣe rí sí ṣó dà bẹ́ẹ̀ ìpèníjà tí bàbá tí wọ́n pè é tí wọ́n ṣàlẹ́ǹjẹ̀ báwo lẹ ṣe rí sí ṣó wà òkè bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣíà fídíò yìí ẹ jẹ́ kó lọ viral kí kọ́nàkọ́nà kóun náà rí fídíò yìí gbogbo ẹ̀yin tẹ́ bá mọ kọ́nàkọ́nà gbogbo ẹ̀yin tẹ́ bá súnmọ́ ẹ bá mi connect ẹ mọ́ fídíò yìí. Ẹ ṣeun yóò dára fún wa àná Ọlọ́run ò ní fi wá sílẹ̀ láìpẹ́ á tún padà wá ní àlàáfíà.